kájọ bẹ̀rẹ̀ ètò yìí máa láyé torí pé Oyin ní lókè òkun. Oyin lètò ẹ jẹ́ ká máa wò ó lọ. Ìyáàfin ọmọ Bọ́láńlé ti dé o. Oyin lètò bóyá jòjòjò má rojú. Oyin lètò. Mo tún ti dé o, èmi ọmọ yín ìyàwó yín ìyáàfin ọmọ Bọ́láńlé àyàfà Mákindé. Adúpẹ́ fún Ọlọ́run alààyè ọba tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Arírò àlá ọba mi gbangba fẹ́ńfẹ́ ọba tó ń dúró ti ni ọba ìnákọ́lá oníṣe bí òun ni ọba ìnágẹ̀díà. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọdé àgbà ọkùnrin àti obìnrin fún àdúrótì yín lórí ètò wa ètò yín ní lókè òkun. Adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba níjòyè adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyálájẹ́ ìyálọ́jà. A kí àwọn Yorùbá wa níṣe dáadáa ni o, ẹ sì kí ẹ̀yin Haúsá, a kí ẹ̀yin Yíbò, a kí gbogbo àwọn ọmọ Yíbò tó ń ṣe kìràkìtà tó ń ṣiṣẹ́ takuntakun ní ìlú Ọ̀nìṣà àti ní ìlú Èkó. Ọlọ́run yóò dé ìgbìyànjú yín ládé ò ní ayọ̀ àti àlàáfíà ní gbogbo wa yóò padà sẹ́nu iṣẹ́ o. Ogun kòrónà a ò ní rí o. A dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì wa lórí ètò yìí ní gbogbo ìgbà. A bá ti pè yín báyìí ẹ ti jẹ́ wa. A ṣeun o ẹ̀yin ènìyàn mi. A ó máa pàdé ara wa láyọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí ní tí kòrónà bá ti lọ ní àṣẹ Èdùmàrè. Tọ́ ẹni tí àlejò wa lónìí náà ni èèyàn pàtàkì ni wọ́n. Èèyàn máa ń gbọ́ gẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́. Èèyàn wá ní o, ẹ kẹ́ pé bàbá wa wọlé, bàbá wa àlejò wa lónìí. Ẹ káàsán o bàbá wa. Olóòtú. Bàbá wa àyàn ti wá. Àyàn àkọ́kọ́. Ẹ pẹ̀lẹ́ bàbá wa, ẹ bá wa sọ fún àwọn aráalé kí ni orúkọ yín? Mọ́tóyọ̀sí mo tún ti dé ọmọ ọlẹ́là Yorùbá. Àdá kí ibi gbogbo ló gba lágbára. Akíkanjú ni wá nílẹ̀ bàbá tàwa. A ò pé mọ́lẹ́lẹ̀ àjèjì. Ajẹ́jù wọn ògòkò tìrìbọ̀. Ṣé bá adájọ́ la jẹ láfunfun adájọ́ ńlá jẹ àtẹ̀sùn. Ọmọ́tóyọ̀sí ìgbà tá adájọ́ ńlá jọ̀rún lá. Àkóso òòṣà tí ń bá níjà lẹ́yìn orí ẹni orí ọmọ ọmọ ńlẹ́lẹ́rìn. A pè é lọ́rùn òòjà orí ọmí. Ọmọ́tóyọ̀sí owó bàbá wọn ló fi ránṣẹ́ sí wọn. Jákọ̀ọ́nù nǹkan ọmọ rẹ̀ rọ́kọ́ tó rẹ̀ jọ Mọ́tóyọ̀mí sí tí gbogbo ojú náà ń bèrè àjò dáwádájú. Èèyàn tó bá sọ mí nù ló sọ̀yàn nù. Ọmọ́tóyọ̀sí ẹni bá rí ní èèmọ̀ lórí èèyàn rẹ̀ orí ọmọ Balógun. Orúkọ tèmi ni Àyàn àkọ́kọ́ tí gbogbo èèyàn ń pè ní Àyàn the first. Ọ̀gbẹ́ni tó gbé àṣà yìí. Kíráyé látàárọ̀ yìí ẹ̀yin nìkan. Bàbá wa orúkọ la ní ká ẹ sọ sí kíráyé lọ ẹ sanwó oríkì o. Tọ́ ẹ bá wa sọ fún àwọn aráalé níbo ni ìlú tí a ti bí yín. Tó gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan náà mo sọ pé orúkọ mi ni Àyàn àkọ́kọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Àyàn the first. Wọ́n tún fi gbogbo kún orúkọ mi nítorí wípé wọ́n ní tí a bá ń ta a máa ń tọ́, tá a bá ta tá a tọ́ ó máa dẹran onídìí. Ó tún fi Mr. Culture kan nítorí pé iṣẹ́ tó gbé mi wọ ìlú yìí òun náà ni iṣẹ́ ìlú orin ijó gbogbo ẹ̀. Mo á sọ pé Mr. Culture ọ̀gbẹ́ni tó gbé àṣà gẹ́gẹ́. Ìlú tẹ́ ti wá gangan. Oyin kájọ bẹ̀rẹ̀ ètò yìí máa láyé torí pé Oyin ní lókè òkun. Oyin lètò ẹ jẹ́ ká máa wò ó lọ. Ìyáàfin ọmọ Bọ́láńlé ti dé o. Oyin lètò bóyá
àjòjòjò má rojú.